ẹ dúró, ẹ bá mi gba iṣẹ́ ìmùlẹ̀ owó yìí, ìmùlẹ̀ àwọn àgbàlagbà, ẹ̀bẹ̀ ìmùlẹ̀ tó ní agbára níṣẹ́ yìí o. Ẹ̀bẹ̀ ìmùlẹ̀ tó lágbára ni, ọmọ tí ó bá ti wọ 20 years ò lè lò ó. Ṣé wá gbọ́ mi dáadáa, kẹ́ gbọ́ mi yé. Tí ọkùnrin bá ti lè lo iṣẹ́ yìí ní alẹ́ là ń lo iṣẹ́ ìtamọ̀pá àjáde mọ́, tó bá ti lò má súnmọ́ ìyàwó ilé rẹ̀ o. Àgbákò kéré ó tóbi kò ní jẹ́ kó ń gẹ̀rẹ̀ o. Iṣẹ́ yìí ní agbára gidi o. Ọkùnrin ní lo iṣẹ́ yìí, obìnrin lè lò. Ọkùnrin tó bá ti lò, tó bá ti lọ súnmọ́ ìyàwó ilé rẹ̀, ìyàwó ilé rẹ̀ ó ṣe nǹkan oṣù fún odidi oṣù 3 gbáko ni. Ṣé mọ̀ pé àwa generation yìí òde ìsìn a máa ń láìkí ká fìdán iṣẹ́ wò. Ìbá ní kẹ́ bá mi fìdán rẹ̀ wò, kẹ́ wò bí ṣe ń ṣèyàn sí. Ṣẹ̀gẹ́ ti báyìí. Tọkùnrin náà, obìnrin náà bá lo iṣẹ́ yìí, obìnrin ò gbọdọ̀ lò lálójù. Torí tó bá lò lálójù ti mọ̀ kan tó jù rí orí. Tóbìnrin bá ti lò lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀, ó ti tó. Kí lẹ́wà lọ lè bá mi wá, ìwọ tó bá lè gbìyànjú tó bá rí iṣẹ́ yìí ṣe. Yálà ń wá collection ni, yálà ń wá promotion ni, yálà ń wá ìwé ìgbélú ni. Ṣẹ̀gẹ́ ti wáyìn. Yálà ó submit visa wọn tí pè ọ ni, ó submit passport wọn tí pè ẹ ni. Ṣẹ̀gẹ́ ti wáyìn. Gbogbo iṣẹ́ tó bá wù kó ṣe tó bá ṣà ti jẹ́ wípé ọjà ayé òun bá wọn náà jà ayé. Ṣẹ̀gẹ́ ti wáyìn. Ìmùlẹ̀ dá lára gan. Tó bá ṣe ìmùlẹ̀ dàbí backup fóògùn ni. Ó dàbí backup fóògùn ni. Tó bá ṣe kò sí gbogbo ògùn tó bá ti táwọn àgbàlagbà ò ní máa fọwọ́ sí. Ọ̀nà ó máa rójú fún ọ, ijó máa bíjó fún ayọ̀ máa báyọ̀ fún ọ. Ṣẹ̀gẹ́ ti wáyìn. Kí lẹ wá lọ lè bá mi wá, ẹ lọ bá mi wá ẹyẹ òwìwí 3. Ṣé ń gbọ́ mi o, ẹyẹ fún ẹ̀yin oníbèèrè àgbákò, ẹ lọ wá ẹyẹ òwìwí 3. Òkú ni o, torí ẹ bá ní sọ fún mi pé ààyè òkú 3 gbígbẹ 3. Ẹ wá bá mi wá alágẹmọ, irọ́, ẹ lọ lè bá mi wá ọ̀pọ̀lọ́ gbígbẹ 3. Ṣé ń gbọ́ mi o, ọ̀pọ̀lọ́ gbígbẹ 3 kò sálágẹmọ bẹ́ẹ̀, ẹ lọ wá ọ̀pọ̀lọ́ gbígbẹ 3. Bẹ́ẹ̀ ni, ẹ bá mi wá ikú asín 3. Ẹ bá mi wá ẹyẹ òǹbẹ̀ 3. Ẹ wá bá mi wá èpògi ńlá níwọ̀nba díẹ̀ báyìí. Ẹ wá lọ bá mi wá èpo ọ̀bọ̀ níwọ̀nba díẹ̀ báyìí. Ṣé ń gbọ́ mi yé? Ẹ wá bá mi kó lórí àwọn kìíní. Ẹ wá bá mi wá ewé àjẹ́ òbàlẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ewé àjẹ́ òbàlẹ̀ tẹ́ já tí ò kanlẹ̀, tútù ní kẹ́ lò. Ẹ má lọ ra gbígbẹ o, ẹ má lọ ra gbígbẹ lọ́jà, tútù ní kẹ́ lò. Ẹ wá bá mi mú kìíní, ẹ kó lé lórí nínú kòkò yìí, ẹ wá jó. Tẹ́ bá ti bá mi jó ògùn ìtàn, ìwọ tó bá wà nílé onílé tó máa pé ò lè rí gbogbo iṣẹ́ yẹn ṣe, wá ilé àwọn ọ̀rẹ́ rẹ̀ kan lọ́kọ́ lọ ṣiṣẹ́ yìí, kí wọ́n náà lè rógbò ayé rẹ̀ lò. Ṣẹ̀gẹ́ ti báyìí. Ọmọ mi ò tiẹ̀ máa sọ wípé òun ò lo ẹ̀bẹ̀ táyé òun fi dá báyìí. Ilé ibi tó ti jáde ni o, ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ní kọ́ kíkú iṣẹ́ wọn hùwà tó dá láyé ni o. Báwọn òbí rẹ̀ ò bá wù tó dá láyé, gbogbo eléyìí tí wọ́n ń sọ wípé ọ̀lù ẹ̀bẹ̀ ọ̀lù ajẹ́gùn ayé rẹ̀ sì dá, ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ló ti ṣiṣẹ́ rẹ̀ kalẹ̀ lẹ́ o. Ṣẹ̀gẹ́ ti báyìí. Nítorí àwọn wo ni mo jẹ́ fi iṣẹ́ ìlẹ́lẹ̀, àwọn míì tó ṣe wípé property wọn ọ̀rọ̀ wọn ti ń dàrú, wọn ò rówó kó jọ mọ́ bí ti tẹ́lẹ̀ mọ́, ní pé kí wọ́n lè rí ibi, kán lè rí ìyọnú àwọn tó láyé. Ẹ̀gẹ́ ti báyìí. Ṣé wá rí nǹkan yìí, tẹ́ bá ti wá bá mi jó tán báyìí tẹ́ ti lọ tó kúnná, nọ́mbà mi ò yí padà, 090 38 54 25 98. Ṣẹ́rẹ́ yìí tẹ́ máa ń fún mi ní owó ìjẹ́gùn, ìjó máa bíjó fún yín, ayọ̀ máa báyọ̀ fún yín láṣẹ Èdùmàrè. Gbogbo tẹ́ bá ti ń dáwọ́lé yóò máa yọrí sí rere fún yín láṣẹ Èdùmàrè. Babaláwo ń fún mi, àfáà ń fún mi, ológun ń fún mi. Ẹ̀yin náà máa ń pé gbogbo oògùn tí n bá filẹ̀ lẹ́yìn máa ń fún yín pé ní odidi atari 3. Tẹ́ bá ti jó báyìí. Kí lẹ bá wà léṣe wá máa lo iṣẹ́ yìí. Ẹ lọ bá mi wá ìkòkò ẹbọ tán ti gba ẹbọ inú rẹ̀ lóríta 3. Oríta 3 tó lọ kọ mọ́ sí ogun ṣe o. Kọ mọ́ sí ogun ṣe o. Oríta 3 tó lọ torí ẹbọ mi ti lè wà mẹ́kọ mọ́ lọ lè fojú kógun ayé rẹ̀ mọ́ wá ju ti tẹ́lẹ̀ lọ ọ̀ṣọ́gun ṣe inú o. Ọ̀gẹ́ ti báyìí. Wá oríta gidi lọ tẹ́bọ̀ ò pọ̀ síbẹ̀. Ọ̀gẹ́ ti báyìí. Tẹ́ bá ti wá bá mi ṣe báyìí, kòkó ẹbọ yìí tán ti gbẹ́bọnú rẹ̀, tó bá ti wá gbé kòkó ẹbọ yìí dénú ilé, tó bá ti di alẹ́, ìwọ ọkùnrin ni ó wá máa bá mi bu ẹbu ògùn yìí, ó máa bá mi bu sínú kòkó yìí. Ó máa ta epo sí gbogbo tó bá ń fẹ́ kọ́rọ̀ rẹ̀ já sí nínú ayé, nínú dáadáa ayé, ó ṣe sí ládùúrà, ó wá máa lá nínú kòkó yẹn. Ìwọ tó bá wá rí kòkó ẹbọ yẹn, ó kàn jẹ́ pé ti kòkó ẹbọ yẹn ó powerful ju eléyìí lọ, bọ̀ kò séyìí tí ò ṣiṣẹ́ nínú méjèèjì. Fún ẹ̀yin oníbèèrè, ẹ wá bá mi kó sí ọwọ́ yín. Ẹ bù sí ọwọ́ yín náà, kẹ́ ta epo sí, kẹ́ ṣe àdúrà sí, kẹ́ fi karo bí eléyìí kẹ́ là. Ìjó máa bíjó fún yín, ayọ̀ máa báyọ̀ fún yín. Ẹ ní náà kan tán kẹ́ tó rí mi, èmi Amadu mo sọ bẹ́ẹ̀ fún yín.
àgbákò lògùn tí mo fún yín, àgbákò ìmùlẹ̀ gidi, ìmùlẹ̀ àwọn àgbàlagbà tó gbóná gidi òun lògùn tí mo fún yín. Ẹ lọ lè dán òkè fún mi lábọ̀.